àìrìn gbẹrẹ lára búkẹ́ hàn ọ̀kẹ́rẹ́. Rọ́mọ̀ àìrìn gbẹrẹ lára búkẹ́ hàn ọ̀kẹ́rẹ́ ọ̀hún ju ọ̀gá ńlá bàbá ti gbáyé. Olùgbàyè tábàrin gbẹrẹ àdèmàrà búkẹ́ ọ̀kẹ́rẹ́ àdètùmàrà di ti àjà. Àmàrà fọ́jú máa lù bàtún òde ẹni tí ó dóko dáàdì ẹni kan lásọpọ̀ kò dáàdì òun máa ló tóbi o ló tóbi o. Ibi tá a wà níbí lọ́jọ́ tèmi MC Quality ló gbé gbogbo wa wá bí ìbà fún gbogbo olórin tó ń bẹ ní ayé òun náà. Ẹ̀gbọ́n mi ńlájà ní Performa bàbá Yusia. Ẹ̀gbọ́n mi ní Sijaba ya. Mo kí ṣíkọ́dì. Mo tún kí jọ́njẹ́ o náà. Mo kí Jamano bí ọ̀rẹ́ mi ni. Bátúndé mo ti wà ti pẹ́ látàyà lálù mọ́lẹ̀. Ó mọ ibi tó bá pè wá sí ẹ ò lè bá irú àwa níbẹ̀. Ibi tó bá pè wá sí ẹ ò lè bá irú àwa níbẹ̀. Gbogbo àwọn olórin táwa níbí. Gbogbo apáta a ò kì í ṣaláyànjú hàn rárá tójú bọ́lé ìrònú rò. A ò kì í ṣaláyànjú hàn rárá tójú bọ́lé ìrònú rò. Ṣùgbọ́n bí tí wọ́n bá pè wá sí ẹ máa bá irú àwa níbẹ̀. Ló dífá fún Quality. Àwòdà yóò ná Quality àwòdà. You know, I order you now Quality. I order you now. I'm below mi olùgbàyè wá sí o. Aláṣẹ rí and logic. Ọmọ kò sọmọ náà o babaláyé tí ò kí pariwo máa náà rí o. Ó pọ̀ nílẹ̀ ìjà brada o. Èmi láyìn la máa skẹ́ni tó ń sọ àbúrò Olúmídé àwí iṣẹ́ yìí tó fáìlẹ̀ lọ́jọ́ sí. Ọmọ tó ń sọ lọ́wọ́ tó dẹ̀ máa sọ sí ti ayé. Èmi bọ̀dárí rẹ̀ máa lọ́kọ̀ Lágége Lagos State Ogun State. Wádùú àìmọ̀ Bàbágbọ́n Bátúndé. Jákòó wọn pé aláyìn ńlá ló ń pè di ara. Ìsọ̀ aláìńlá ló ń pè dá o. Aláìńlá ló ń pè dá o. Òmọ̀pá aláìńlá ló ń pè dá o. Òun ló ń kọrin gidigidi ó dẹ̀ tún lù lálejò sí alábàáṣe lónìí sọ fún wọn arúgbó omidan ọmọdé alàgbà gbogbo wọn ó gbà everybody àtúrọ. Ìsọ̀ ká tó ṣe ohun gbogbo ìbàlá sátìrámọ́ ni èèyàn bá ṣẹ̀dá kan.
èmi láwí ìṣẹ́gẹ́ ìdè ẹ̀yìn ojú ọ̀gá ńlá. ìsọ̀ ẹ̀jẹ̀ ń gbọ́n ọ̀dọ̀ quality làwọn tá a gbé ń ṣeré ọmọ títẹ̀ gbọ́n mi Àjàní Performa lágége. ó pe Àjàní Performa o pẹ̀lú maskeni o pẹ̀lú pakosa abusi òun náà ọmọ lọ́jọ́ bíi tẹ́ni àti ẹ̀gbọ́n kankan àfi bó ṣe ń sọ smọ́lẹ̀ à pakosa abusi èmi náà rí ìjẹ̀gẹ̀ ìdè ẹ̀yìn ojú ọ̀gá ńlá. ìsọ̀ ní lọ́dún 28 nínú August 2025 amalájọ́ bí òun quality òní kúfọ́ táyọ̀ bọ̀ kò ṣàmìyàn kí tó máa ṣe sí alẹ́ rẹ kí wọ́n kọ́ rẹ̀ kọ́ 9% ṣẹ́ ìṣà ó kú kalẹ̀ ọ̀gá mi Ria Entertainment ọ̀gá kan ọmọjọ́ púpọ̀. ìṣà ó kú kalẹ̀ Big Lion ìṣà. ó kú kalẹ̀ tó sí nana gbogbo ti Ìkẹjà tó bá fẹ́ ra fóònù má bọ̀ ní Ìkẹjà wọ́n á rí Big Lion ọ̀gá mi ògùn onígòrè ògùn onígò mo ká mi sókè fún mo tún jọ́sẹ̀ mọ́lẹ̀ dáadáa. ìṣọ̀ ó kú kalẹ̀. ìṣọ̀ ó kú kalẹ̀ Baraka Lábàtíọ̀ èèyàn ti yéke owó Guinness wọ́n tẹ̀lé maskeni ìdèbí o pẹ̀lú Túndé owó ẹlẹ́ran Maria lọ́bẹ̀sìn Lábàtíọ̀ èèyàn sẹ́lẹ̀kẹ̀ náà rí èlé bọ̀jẹ̀ lálẹ́ ó kú kalẹ̀ ṣàmánú o yàrá yakudu sí màmá rí ogo kalẹ̀ aṣẹ́rífà Lábàtíọ̀ o jọmọlọ Lábàtíọ̀ o rà wá gbogbo wọn ń ṣàwọ̀ ẹyin ojú ọ̀gá ńlá maskeni lágége ogo kalẹ̀ bàbá Nàìjíríà àkọ́bí Ria Entertainment àkọ́bí Ria amúdá èso ṣá lórí ẹ̀ o ṣá lórí ẹ̀ bó ṣe jọmọ gbòòrò tó tún talẹ̀ àwíṣẹ́kẹ́ ní tàbádówó díẹ̀ gbá o. Wastec engineer mo kí ẹ dáadáa o. owó labí mo rí ẹ kí àbúrò mi dáadáa ẹnjìníà tó lẹ́nu ó nírinṣẹ́ tó bá fẹ́ gba irinṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ owó labí. bí ọ̀gá wa ṣe nírinṣẹ́ irinṣẹ́ ńláńlá olùgbàyè Wàsíù irinṣẹ́ yìí ò ní jóná lójoojúmọ́ ló ń ṣéǹjì sí àwíṣẹ́kẹ́ ní ìjọba mi ṣàmìọ́ olùgbàyè mi Wàsíù owó bàbá ìyànà. ìsọ̀ kí n tó kọ sí ya ẹ jẹ́ kí n ṣàdúrà fọ́mọ lọ́jọ́ bí ìyá ti yan. ìsọ̀ ìyá ti yan rísíkù ńlá rọ́jàdán bínkù ní mọ̀ọ́kánì ìyá ti yan rísíkù ńlá rọ́jàdán bínkù ní mọ̀ọ́kánì. Túndé ló ṣàmì lọ́wọ́ yàtì rísíkù ńlá rọ́gàdá bíkú lèmọ̀ Big Lion yàtì kèsì nana rọ́gàdá bíkú lèmọ̀ káàdé. Ajá kọkọrin olùgbàyè Wàsíù ni mo fi kí ni mo fi ṣàdúrà fún un. Olùgbàyè Wàsíù mo fi kí o. ó mọ MC Quality mo fi kí. Oní màmá Ṣadíà
ọmọ ìyá mi èèyàn ti sámọ́ra náà rí ó gba MC quality ìbò fi ké. ọ̀gá mi ló ṣọ̀ mí lọ́wọ́ olùgbàyè wá sí ọ̀gá kan mọṣẹ́ púpọ̀. olùgbàyè wá sí mo fi kí sá mo fi ṣàdúrà mọ́. MC quality mo fi kí mo fi ṣàdúrà mọ́. mo ní yàtí ya rísíkù náà rájàdán bí kú ni mọ̀ ká ní yàtí ya rísíkù náà bí kú ni mọ̀ ká ní. MC quality ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. ẹni ò gbọ́ ẹ kò gbọ́ nǹkan. gbọ́nà ṣe làwọn lójú kọ́ lè rí wa. Bátúndé sọ pé ẹṣin wọn létí kọ́. jẹ́ kó yé wọn wípé orin gidi lèmi kọ èdè gidi lèmi pè ìlú gidi lèmi lù èmi ò kí ń ṣàgùtàn tí ó pa ṣọ́ọ̀ṣì dá Àyìnlá ti dé ẹ jẹ́ ká jọjọ́. àkọ́bí olùgbàyèrè amúdàṣà lórí ọ̀hún èmi nìkan kọ́ ni mo wà níbí èmi pẹ̀lú Àjàní bá fọ bàbá Yúsíà pẹ̀lú pákósà Yúsífà jàmọ́ ànàbì gan bẹ́ẹ̀ níbí bọ́jẹ́ gan bẹ́ẹ̀ níbí. àkọ́yìírí à kọ́bẹ̀ ó ń talẹ̀ lówó ní ẹgbà torí ẹ kí ẹ bàbá láyé o jọjẹ ọmọ ìyá mi olóògbé ọjọ́ ògbà ẹni tí ò rí ẹ kò rí nǹkan kan. àmùdáṣà lórí ẹ àkọ́bí olùgbàyè àkọ́bí rí à ẹni kò gbọ́ ẹ kò gbọ́ nǹkan. ó yá orin gidi lèmi kọ èdè gidi lèmi pè ìlú gidi lèmi lù. Eba àmùdáṣà lórí ẹ̀ ìwọ òkè ṣàgùtàn tí ó pa aṣọ èṣù dá Àyìnlá ti dé ẹ jẹ́ ká jọjọ́. olùgbàyè wá sí ìhùn bàbá gbà. olùbọ̀ ọjọ́ òná kí n tó máa lọ kí n tó wọnú ẹ̀tọ́ sọ pé ó mọ olùgbàyè wá sí ìhùn ni o olùgbàyè wá sí ìhùn ni o ọ̀gá mi èèyàn ńlá ni èèyàn pàtàkì ni yóò ṣe mú yangàn tó já pé tó bá ti dàgbò máa ṣe nọ́ọ̀mà àyà pépà ó tún máa gbé ká bàbá ìyá náà wọ́wọ́ rẹ̀ kò ní tán o wọ́wọ́ rẹ̀ kò pépà kò ní tán. ọ̀gá gbogbo àwọn olórin owó ọwọ́ rẹ̀ kò ní tán o owó rẹ̀ kò ní tán. gbogbo àbá tí ọ pátápátá ìṣà èébà ẹmẹlẹbẹ dáadáa ó ṣe jáwá ń kó sí ní ìkẹsùmọ́ mi o jáwá yà kẹsùmọ́ bí. ló bẹ̀sùn làbá tí ọ pẹ̀lú jáwá yà kó sí ìkẹsùmọ́ mi o ẹ̀gbọ́n máa ń sẹ́ ní gbogbo ó ta lẹ́rùn yéríyérí o aṣẹ́rí fáwọn orí ẹ̀ kí ẹ̀yìn á wá èèyàn máskẹ́ nìyàn lórí lóhùn bá túndé bọ̀dá ríro máa kọ́ lọ ọ̀gẹ̀gẹ̀ alóyin lóhùn rẹ̀ o bàbá yé yàrá kùdù sí ìsúnmọ́ mi wọn pẹ̀lú ní bẹ́sìn lábà tí ọ̀gẹ́ ìsúnmọ́ bí èmi nìkan kọ́ ni mo wà níbí jọmọlọ ìwọ náà máa bọ̀ Mr. Bọ̀dé ìṣẹ́jú tí máa fi ṣeré ẹ̀yin fàásì ẹ̀sùnmọ́ mi lẹ́sẹ̀ ìpọ́njọ́ quality làwa pọ́nlé olórí mórí ẹ kí ẹ bá jó lọ
orí ẹ kí ẹ ṣó ń gbọ́ jáwé kú dùn ìmọ̀ orí ẹ kí ẹ yóò ṣe sọ fún wọn jáwé yá lélelélelélele. kánífà tó ń bọ̀ kánífà tó ń bọ̀ wọ́n pe bàbá abọ́sẹ̀ wọ́n pe bàbá abọ́sẹ̀ ìyẹn lábàtí ọ̀ dáàtì ẹ mọ̀ dáàtì ẹ mọ̀ irinṣẹ́ ọ̀gá wa ló ń kó bọ̀ níbẹ̀ ìyẹn entertainment wọ́n pe bàbá abọ́sẹ̀ o wọ́n pe bàbá abọ́sẹ̀ o lélelélelélele olùbọ̀jẹ̀ bá tún dé lélelélelélele lọ́bẹ̀sìn làbàtí ọ̀ súnmọ́mì níbí lélelélele jáwáyà ló ná o jáwáyà ló ná o olùbọ̀jẹ̀ sọ májò jáwáyà jáwáyà pòsìsì o aṣọ́rí ìfásúnmọ́bí aṣọ́rí ìfásúnmọ́bí jẹ́ ọmọlọmọ orí ẹ̀ kí ẹ olùbọ̀jẹ̀ sọ ó yà sọ pé ìsájàgàlà ìsájògolo ìsájàgàlà ìsájògolo ìjẹyẹ bùṣà ìjẹyẹ bùṣà ó ti wà tí gbọ́ sódò kó ti yá ìyá wọ́n ti ní kó ní ìbọ̀jẹ̀ ooo èèyàn ta ló lé lábàtí ọ̀ olúwayé lábàtí ọ̀ ìyẹn olúwayé aṣọ́rí fámì náà ń bọ̀ rí ooo aṣọ́rí fámì náà ń bọ̀ rí ooo ẹlẹ́jẹ̀ lábàtí ọ̀ ráyọ̀ ni torí ẹ̀ kí ọ̀yẹ́ wọn jọ mọ́ lọ. La 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 le 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 aṣọ́rí balaba ti iye oṣù Big Lion súnmọ́ mi lẹ́sẹ̀ kan babaláyé ìwọlé yẹn tó sin nànà le 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 ó yá Big Lion sọ pé èèwọ̀ àìsàn rogo èèwọ̀ èèwọ̀ àìsàn rogodo àìsàn rogodo ọláìdé borí ẹ̀ẹ́dì ọlágòdì ọlágòdì Big Lion Big Lion Big Lion ọ̀gá bàbàrè ọ̀gá bàbàrè ọ̀gá bàbàrè ó ṣe Big Lion lélẹ́lẹ́lẹ́. ó máa ṣe Big Lion lélẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Big Lion ogun onígo lélẹ́lẹ́lẹ́lẹ́. Big Lion sọ pé wá jáde iná súra o. níbo iná súra o. ọlá gold ọlá gold ọmọ ìyá mi o. tó sin nana gbogbo kẹjà súnmọ́ mi lẹ́sẹ̀ gan ọlá gold èèyàn MC quality gbogbo abúlé ìjókòó gbogbo abúlé ìjókòó tó sin nana súnmọ́ mi lẹ́sẹ̀ gan èmi nìkan kọ́ ni mo wà níbí ìwọ̀nba ìjẹ̀ṣu tí máa fi ṣeré lélelélelélelélele. MC quality ló gbé mi wá síbí wọ́n ti ní kò ní ìbọ̀jọ̀ bátúndé ó yá mọ̀ ní tòsí nànà o ó yá sọ pé orí owó lórí mi ajé tó sọnù ẹ máa bọ̀ ní kọ̀ǹpútà village ó yá jẹ́ kó wọ́n gbé ọwọ́ ajé. tòsínàná orí ẹ má jò mọ́ ìgbòdo lọ láyé ẹlẹ́dàá ẹ má jò mọ́ yàgòdò sọ fún wọn pé màdá kí bàbá jẹ yàgò màdá kí màwọn jẹ yàgò mi ọ. ó yá láti ibẹ̀ lọ ṣó lówó ló fẹ́ tẹ̀lé. ṣó lówó ló fẹ́ tẹ̀lé ṣó lówó ló fẹ́ tẹ̀lé ṣó lówó ló fẹ́ tẹ̀lé ṣọlọ́lá ló fẹ́ tẹ̀lé ṣó lówó ló fẹ́ tẹ̀lé ṣọlọ́lá ló fẹ́ tẹ̀lé. Baraka o lábàtí o elépo tòsínàná o èèyàn Big Lion ó yá sọ pé ṣó lówó ló fẹ́ tẹ̀lé. èèyàn tají adi ẹnu òṣè èèyàn tẹnu òṣè Ìkẹjà ṣó lówó ló fẹ́ tẹ̀lé àbí olóṣì
èmi ń ṣiṣẹ́ gbòòwò mi ò kì í ṣe olóṣì ó yà sọ fún wọn pé wọ́n wádìí ẹ̀. wọ́n wádìí owó làbí ẹnjìníà súnmọ́ bí Àjàní Performa ṣó lówó ló fẹ́ tẹ̀lé. Ṣọlá lè fẹ́ tẹ̀lé. Ìjọba Táyé lábà àti ọ̀rẹ́ o. Ìjọba Táyé ìjọba Táyé mọ̀ kí ọmọ rẹ̀ o. Ìyá lábà àti ọ̀rẹ́ o. Gbogbo dá tiẹ̀ mọ̀. Wọ́n ti ní kó ní bọ̀jọ̀ bá tún dé. Ó ta lẹ́nu bẹ̀rẹ̀ jó. Wọ́n ti ní kó ní bọ̀jọ̀ ó ta lẹ́nu bá tó dé. Ìyá. Bọ́dí yá kí ẹ bá tó dé. Ẹ̀jẹ̀ Táyé gbogbo abatíyọ̀ ẹ̀yin lẹ́kú palẹ̀ mọ́. Wọ́n pe bàbá Bọ́sẹ̀. Wọ́n pe bàbá Bọ́sẹ̀. Wọ́n ti ní kó ní bọ̀jọ̀ bá tó dé. Ìsà ẹyẹ máa pàfin lọmọ ibo mọ fún mi o ẹyẹ máa pàfin lọmọ Ghana mọ fún mi o ìsà ojú tí la àìsòpin lọ ń wí olùgbàyè fẹsẹ̀ múlẹ̀ kọ́ máa ṣe fún ẹnì kànfà ẹyẹ òkè sọfẹ ẹyẹ kókó ń bọ̀ o àṣẹrí ifá sọ fún wọn ìgbàrígbà tẹ̀ ẹlẹ́bẹ̀rí ẹ̀sẹ̀lẹ̀ ẹlẹ́bẹ̀rí ẹ̀sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ iná fún iná omi fún omi MC Quality ògo lọmọ mi. Eba! owó làbí súnmọ́ bí mo ti fẹ́ stop owó làbí dà. owó làbí ẹnjìníà súnmọ́ bí nítorí Quality la ṣe débí owó làbí mo rí ẹ kí o súnmọ́ bí. ó yá MC Quality sọ fún wa wípé ta lẹni tó ṣe bí ọba lórí ayé ẹ̀. èèyàn tó ẹlẹ́mẹ̀rẹ̀ èèyàn tó lé ọmọdé lókè èèyàn small lókè èèyàn tó lé ọmọ sẹ́lẹ̀kè èèyàn tó lé ọmọdé lókè èèyàn láyé gbọ́ ó làbídà ọmọ pẹ́ tani tó ṣe bí ẹ bá lé Quality tọ́láwọn òpè lọ́ba tó pera ẹ̀ lọ́ba tó ní náà ìyàn ọlọ́run òun ló dọ̀tí kú Quality ẹ̀mí mímọ́ràn wọn lè kọ́ iṣẹ́ bí ọba ìsìjàbà èèmọ̀ tọ́láwọn òpè lọ́ba tó pera ẹ̀ lọ́ba Baraka elépodà Baraka ìyá tí mo jẹ tí mo ṣara gírí tó ìyá tí mo jẹ tí mo ṣara gírí tó òṣì tó bá mi tí mo ṣara gírí tó ibi tó bá mi tí mo ga gángan ó dàbọ̀. ó yá nítorí Quality gbogbo ẹ̀yin tẹ́ wà níbí ẹ̀ta ká òṣì dànù wípé kórí burúkú jìnnà sáyé mi. ó ṣe máa lo olóko mọ́ rí owó ọmọ alájà ọmọ ìyá mi o èèyàn study èbè ní ṣága o Rẹ̀mí Sanṣọ èèyàn Bùnmi student èèyàn tàbùkì àmì ilé oṣooṣù ìyè Mọ̀nsúrámì student ayálẹ́kọ̀ọ́ ọba ó labí àbúrò mi dáadáa ẹnjìníà àtòmóye bàbá olówó ó yá mo ní sọ fún ọ wípé Àyìnlá kọrin wọ́n tẹ̀ gbájé pọ̀pọ̀pọ̀ kiri kan. Àyìnlá kọrin wọ́n tẹ̀ gbájé ọ̀dí nàgà nàgẹ̀dá sú. ó ní màmá ṣáàdì èmi nìkan kọ́ ni mo wà ní bí àwọn iṣẹ́ kan yìí dé. ìyá tó kọ́ mọ̀ rí ẹ̀ kí iye ọ̀rọ̀ rẹ̀ èèyàn.
èèyàn kankan yín mo rí ọtí ọjọ́ ó yà sọ pé ọ̀hún tí nàgà nàgẹ̀ nà sí pọ̀pọ̀pọ̀ kiri kan ó bà. yanko tiny ó ṣe yanko mi ìrọ̀lì ìrọ̀lì èèyàn lè di bí èèyàn lè di bí mo rí ẹ kí ẹ èèyàn ti lè di bí ó léle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  owó rí ẹ kí ẹ mọ̀ rí èèyàn. Ẹ kí n tó máa lọ olùgbà ìwà sí sọ pé wọ́n ṣe bólúkú olùmíìdè èkú o. Ìsà ó ní pé wọ́n ṣe bólúkú olùmíìdè èkú o. Wọ́n ṣe bàrà ẹ̀mú tì lọ. Èmi làwọn iṣẹ́ kẹ́hìndé bàbákú èèyàn méjì tó ń kọ̀ fújì lágége ẹ̀yìn ojú ọ̀gá Alábí Pasuma ló sọ pé ó ti mọyè ìjẹ àjọpẹ́ ayé.